bàbá lálùdé ti fọgbà yànga lórí ọ̀rọ̀ ohun tí Fẹ́mi Adébáyọ̀ fi pè síṣẹ́ mọ́ àti lórí ọ̀rọ̀ ohun tí eyín òṣèré orí ìtàgé wa Ọdúnladé tóun náà fi pè síṣẹ́ mọ́. Gbogbo yín náà lẹ mọ̀ pé ìgbà tí bàbá lálùdé tí kò rí iṣẹ́ tíátà tí ò fi rí ṣe mọ́ dáadáa, ìgbà yẹn ló di pé àwọn skit maker wọ́n ń padà lò ó. Ṣùgbọ́n kí ni wọ́n sọ nínú interview gbogbo ẹ̀ ní ìfọ̀gbà yànga, gbogbo ẹ̀ ní yànnàná nínú fídíò. Mò ń padà bọ̀ náà kọ́kọ́ wò ó bí skit tó ṣe. Gẹ́gẹ́ ní ilẹ̀ ẹlẹ́gbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tí máa ti ẹ̀yìn ní apanimọ̀ yẹn. Ìyẹn atapá torí àtẹ̀dọ̀dọ̀ máa ti mú òróǹro jẹ̀ fún. Ọmọ yín dé o, Ọlọ́run fẹ́ blò bíi ti Bàdó. Gbogbo wa lájọ mọ̀ yìí pé tá a bá ní ká sọ yìí pé ẹni tó mọ orí ìtàgé ṣe tó mọ babaláwo ṣe tó lálùdé, bọ́yá ẹ̀yin náà ò sí láyé mọ́ tá a sì lẹ́ni náà, òun náà ni bàbá Fádèyí Olóró. Gbogbo wa náà la mọ̀ yìí pé bàbá yìí acting pọ̀ nílẹ̀ bí ògògò, ṣùgbọ́n bàbá ti jáde láyé. Ṣùgbọ́n kí ló wá mú wa wá lónìí? Lálùdé ó padà fọgbà yànga eyín olórí interview tó lọ pé ìdí àti pé bóun ló ṣe mọ Fẹ́mi Adébáyọ̀, bóun ló ṣe mọ Ọdúnladé, àti pé kí ni ìdí tí wọn ò fi pè òun ṣiṣẹ́ mọ́. Gbogbo ẹ̀ la fẹ́ yànnàná èèyàn nínú fídíò. Ẹ kọ́kọ́ gbọ́ díẹ̀ nínú interview náà, mò ń padà bọ̀. Wọn ò pè mí sí fíìmù, wàhálà mi ìgbàdúrà láyé wọn kan pè mí. Mi ìgbàdúrà ẹ̀ kan pè mí. Bàbá lálùdé ó ti bínú tán, ó ní kódà òun ò tiẹ̀ wá gbàdúrà kí wọ́n pè òun ṣiṣẹ́ mọ́. Bóun ló ṣe bẹ̀rẹ̀ nínú interview náà. Ìgbà tí interviewer tó bi léèrè pé kí lẹ tiẹ̀ lè sọ nípa Fẹ́mi Adébáyọ̀, oníṣẹ́ rí Fẹ́mi Adébáyọ̀ yẹn. Mo fẹ́ràn ẹ̀ torí pé ẹni tó jẹ́ bàbá rẹ̀ èyún Adébáyọ̀ Sàlámì àti alájà tó bí ó ní bíbí bàbá ni wọ́n jẹ́ sí mi. Ó ní nígbà tóun fẹ́ sí ẹlẹ́mọ̀ṣọ́ pẹ̀lú bàbá Lérè Pàímọ́, ó ní pé Adébáyọ̀ Sàlámì tó jẹ́ bàbá Adébáyọ̀, òun ló sọ fún bàbá Lérè Pàímọ́ pé lálùdé ló lè ṣe ẹlẹ́mọ̀ṣọ́ tí wọ́n fi wó òun kan. Ó nítorí náà wòye sí, ó ní ẹni tó wá tó jẹ́ alájà tó bí, ó ní èèyàn dáadáa ní sóhun pé ó ní ṣùgbọ́n ihun tí ò wá fi pè òun ṣiṣẹ́ mọ́ ni wípé kí ló pè gangan. Kí n tó lọ bẹ̀, ó ní pé kì í ṣe pé bọ́yá òun ò tí ì bá Fẹ́mi Adébáyọ̀ ṣiṣẹ́ rí. Bàbá lálùdé láwọn ti bá Fẹ́mi Adébáyọ̀ ṣiṣẹ́ rí, pé iṣẹ́ táwọn sì bá a ṣe iṣẹ́ síyẹn yọ kan ni, pé kódà ẹ̀bùn tó fún àwọn, ẹ̀bùn táwọn gbà lórí móvì náà kò kéré. Ká tó wá lọ sí ìdí àti pé kí lè ro tiwa tí wọn ò fi pè síṣẹ́ mọ́, ẹ já sọ nípa tí bàbá lálùdé tí wọ́n tún sọ nípa èèyàn ẹni ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ Ọdúnladé Adékọ́lá. Ìgbà tí wọ́n bi bàbá lálùdé pé kí lẹ tún lè sọ nípa Ọdúnladé Adékọ́lá, ó ní ọmọ mi dáadáa lọ́dúnladé Adékọ́lá, ọmọ dáadáa ni. Ṣùgbọ́n ìdí tóun náà fi pè mí síṣẹ́ mọ́ òun àti Fẹ́mi Adébáyọ̀ ń bọ̀. Ó wá sọ, ó ní Ọdúnladé Adékọ́lá, ó ní ṣe bí àjọṣe Múfú Olóòṣà Oko. Ó ní tá a bá sì ń sọ lérí ẹ̀wọ̀n orí ìtàgé tó jẹ́ kí àwọn àgbáyé mọ Ọdúnladé Adékọ́lá, Múfú Olóòṣà Oko ó wà ń bẹ̀. Ó láwọn jọ ṣe Múfú Olóòṣà Oko ni. Ó ní láti ìgbà táwọn ti wá ṣe Múfú Olóòṣà Oko ní Ọdúnladé Adékọ́lá lónà kò ti pè òun ṣiṣẹ́ mọ́. Obìnrin wa bí eyín interviewer, ó ní bàbá lálùdé ẹni Fẹ́mi Adébáyọ̀ ò pè yín ṣiṣẹ́ mọ́. Bákan náà Ọdúnladé Adékọ́lá òun náà ò pè yín ṣiṣẹ́ mọ́. Kí lẹ̀yin lérò bó fà gangan táwọn tí òṣèré orí ìtàgé ilẹ̀ wa méjèèjì yàn Ọdúnladé Adékọ́lá àti Fẹ́mi Adébáyọ̀ tẹ́ ẹ fi lérò pé wọn ò pè yín ṣiṣẹ́ mọ́? Torí bá a ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn méjèèjì nínú actor tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin ni wọ́n sì di Nollywood mọ́ níbi ká máa ṣeré sinimá, ká máa ṣeré tó gbé àṣà àti ṣe lárugẹ. Ìgbà tí bàbá lálùdé ó máa dáhùn nígbà tí wọ́n bi wọ́n pé kí lẹ lérò pé Fẹ́mi Adébáyọ̀ àti Ọdúnladé ò fi pè yín ṣiṣẹ́ mọ́, ó ní mo mọ̀dí tí wọn ò fi pè mí ṣiṣẹ́ mọ́. Ó ní awo mọ̀ sínú mọ̀ síkùn ni pé ó yí òun. Ó lágbára o. Tí ẹ ti mọ̀ yìí pé tá a bá ní ká sọ̀rọ̀ Nollywood lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, eré táwọn ènìyàn ń wò jù iná ni eré Yorùbá tó jẹ́ pé ó gbé àṣà àti ṣe lárugẹ, tó jẹ́ pé
tí wọ́n bá ń wá wọn tí ó gbọ́dọ̀ máa wà nínú eré náà. Kò yẹ kírú bàbá Lálùdé kó má máa sínú eré náà. Ẹ wo gẹ́gẹ́ bí àpẹẹrẹ bíi eré Agẹṣinkọ́lé eléyìí tí Fẹ́mi Adébáyọ̀ ṣe. Ẹ rí i pé àwọn àgbààgbà òṣèré ni wọ́n kópa ńbẹ̀ tó sì jẹ́ wípé wọ́n lo àwọn tó jẹ́ babaláwo. Báyẹn ẹ wo eré tí èyún Ọdúnládé Adékọ́lá náà ṣẹ̀ṣẹ̀ ṣe tó pè ní Olórí Ogun èyún Warlord. Ẹ rí i pé irú àwọn eré báyìí ló yẹ kí irú àwọn bàbá báyìí àti Alápinni-Wòsà ló yẹ kí wọ́n máa wà ńbẹ̀. Ṣùgbọ́n àmọ̀dí pàtó táwọn tó jẹ́ ọ̀dọ́ tí wọn ò fẹ́ fi máa pe àwọn tó jẹ́ bàbá yẹn, wọn ò fẹ́ fi máa pè wọ́n sí irú iṣẹ́ bá mọ́. Awòmọ́ torí tá a bá sì tún ní ká wò lóòótọ́, àwọn tó jẹ́ ọ̀dọ́ tí wọ́n ti lè play róòlù àwọn bàbá náà wọ́n ti pọ̀ nínú industry. Ẹ worú Ibrahim Chatta, kò sí irú róòlù tí bàbá Lálùdé fẹ́ play tí Ibrahim Chatta ò ní fẹ́ play. Bákan náà Ìtẹ̀lẹ̀ the Icon, kò sí irú róòlù tí bàbá Lápinú fẹ́ play tí irú Ibrahim yẹn ò ní fẹ́ gbìyànjú láti play ẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí èrò tèmi ni wípé kò yẹ kí wọ́n yọwọ́ àwọn bàbá ńlá wò tán. Àwọn Yorùbá ní ìrírí làgbà, torí pé báwọn ó tún ṣe play ẹ̀ yóò tún yàtọ̀ sí ti àwọn ọ̀dọ́ eléyìí tí wọ́n ti ń gba iṣẹ́ àwọn bàbá wọn sí. Ṣùgbọ́n Ọlọ́run wá bá wọn ṣe, á ti wà láyé social media tó jẹ́ pé gbogbo wọn náà wọ́n ti ń darapọ̀ mọ́ àwọn skit maker, wọ́n ti ń lò wọ́n tí wọ́n fi ń rí táńsó eléyìí tí wọ́n fi ń jẹun. Bákan náà gbogbo wọn náà ni wọ́n ti lọ sí orí ìkànnì TikTok tí gbogbo wọn náà ti ra ń mú jẹ wẹ́rẹ́wẹ́rẹ́. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹbí ó ti fẹ́ fọ ẹlòmíì lójú. Mo rò pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ kí àwọn TAMPAN kí wọ́n wá nǹkan ṣe sí ọ̀rọ̀ náà, pé àwọn tó jẹ́ bàbá tí wọ́n ti jìyà jìṣẹ́ fún eré àgbéléwò, eré tíátà, ó yẹ kí wọ́n wá ọ̀nà kan tí wọ́n fi máa fi àwọn náà sínú eré orí ìtàgé, eré àgbéléwò eléyìí táwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́wọ́ yìí, bí àwọn Olórí Ogun, àwọn Agẹṣinkọ́lé, àwọn eré ńlá báwọn tí ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tí ń gbé lárugẹ. Ẹ̀yin olólùfẹ́ wa, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wò ní, ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button ẹ̀yin sórí YouTube channel yìí. Ṣùgbọ́n lérò tiyín, kí lẹ̀yin lérò bó fà á tírú àwọn Ọdúnládé Adékọ́lá àti Fẹ́mi Adébáyọ̀ tí wọn ò fi máa pe irú àwọn bàbá yàn bíi Lálùdé, Alápinni-Wòsà tí wọn ò fi máa pè wọ́n eléyìí àwọn eré ńláńlá tí wọ́n ṣe. Ẹ drop comment, ẹ subscribe, kẹ́ wá share fídíò náà.